Ẹgbọ́n náà ẹ̀yin ọkùnrin kan, báwo lẹ ṣe ń ṣe ná? Tó fi jẹ́ wípé obìnrin ni ó máa bá ń gbọ́ bùkátà ilé, ni ó máa bá ń tọ́jú ọmọ, ni ó máa sanwó school, ni ó máa ṣe gbogbo ohun tó yẹ kọ́kùnrin ó ṣe nínú ilé. Báwo ló ṣe ń bá yín lára mu? Ẹni tó bá ní problem for the meantime, a gbọ́ yẹn. Bóyá ó ní problem pẹ̀lú iṣẹ́ àbí there is financial problem along the line, but you don't sit down inside that. Tíṣẹ́ kan bá bọ́, wàá wá mí ni. But this time around, àwọn ilé ìkìtì ẹ̀ ṣe pé wọn ò fẹ́ ṣe ni, kì í ṣe pé bóyá wọ́n ní problem iṣẹ́. Torí pé obìnrin ti wá hard working, ẹ wà kúkú dá gbogbo bùkátà dá, ṣé ẹ wà okay ṣá? Báwo lẹ ṣe ń ṣe? Because èmi gẹ́gẹ́ bí ẹnìkan, nǹkan tó bá yẹ kí n ṣe gan, tí mo mọ̀ pé is my obligation for me to fulfill, mi ò lè jẹ́ kí èèyàn mi ṣe fún mi, even in other aspect of life gan. Torí ẹ ni mo ṣe ń wò pé torí ẹlòmíì tán bá ní kò kí ń mówó lẹ̀, kò kí ń fowó lẹ̀, màá ní dẹ̀ ṣe oúnjẹ yóò dẹ̀ jẹ́, wá ní yóò jẹ́. Ṣé ìwọ ò mọ̀ pé gẹ́gẹ́ bí ọkùnrin tó ń ṣe báwọn, you are selling your destiny off to a woman? Borí gbogbo òbùkún tó yóò wá sọ́dọ̀ rẹ, ọ̀dọ̀ obìnrin ni ọmọ lọ. Àti pé báwo lẹ ṣe ń ṣe ná? Fine, olùrànlọ́wọ́ lèèyàn jọ jẹ́. Somebody is going through challenges, then you are there to help the person as obìnrin, but it is not the 100% bùkátà of obìnrin. Tó bá yẹ pé nǹkan bá ṣẹlẹ̀ along the line, a lè wò pé tó ìwọ náà mójútó nǹkan rẹ̀, bẹ́ẹ̀ kò sí ní tó ṣẹlẹ̀, ó wà láyé òkú oòrùn. Ọlọ́run ò dá ọjọ́ kó gúnlẹ̀ sójú kan. Obìnrin ni ó máa wá sanwó ilé, yóò sanwó school ọmọ, yóò tọ́jú ọmọ, yóò tún bọ́wọ́ náà, ó sì jókòó kalẹ̀. Eléyìí wọ́n náà ti ẹ̀ pé wọ́n lọ́gàá rẹ̀ kan tó ti bá ṣiṣẹ́ rí pé kó máa bọ̀ kó wá ṣiṣẹ́, wọ́n pè fúnṣẹ́ kò lọ. Yóò kàn wá sùn, yóò napá, yóò nasẹ̀, wọ́n sì dáná, yóò sì máa jẹun. Ajínasẹ̀ tí jẹun ajígbọ́n ni. Ọkùnrin tó ní oko, tó gbé oko, how man go carry blow cost down? He no dey do anything. Woman go come dey count money take give am. Which kind life be that? Báwo lọ ṣe ń kóòpù? Gbogbo àwọn ẹgbẹ́ ti jí, ẹni tí ó roko, ẹni tí ó rodò, ẹni tí ó lọ sáìtì lọ ṣiṣẹ́. Ìwọ wá jí jókòó kalẹ̀ tí ṣe pọ̀ wà ní lífù. Obìnrin ni ó máa gbọ́ gbogbo bùkátà ẹni ẹlẹ́ni ó ti wá exhausted. Torí ẹ ti ń gbọ́ pọ́kùnrin obìnrin ní jèrè ọmọ, fáì obìnrin ní jèrè ọmọ, bẹ́yìn ti yan ti yín nìyẹn. Bọ́kùnrin ti ṣe lè fẹ́ yàwó tóbìnrin ò lè fọ́kọ méjì pọ̀. Ntọ́lọ́run fún obìnrin tí ò fún wọ náà nù. Ntọ́lọ́run fọ́kùnrin tí ò fóbìnrin, obìnrin ò lè lọ́kọ méjì pọ̀. Bẹ̀yàwó ọkùnrin lè níyàwó méjì mẹ́ta jù bẹ́ẹ̀ lọ pọ̀ lẹ́ẹ̀kan náà. Ntọ́lọ́run fọ́kùnrin tí ò fóbìnrin nìyẹn. Bẹ́ẹ̀ tí Ọlọ́run fún obìnrin tí ò fọ́kùnrin ni, ó náà ní pé kó o ṣiṣẹ́, kó o tọ́jú ọmọ, kó o tọ́jú ìyàwó tó fẹ́. Ó lè jókòó kọ́ ní bí a bá ti lówó ìyá wọn kòwó wá fún. Ṣé wọn náà kòwó fún màmá rẹ̀? Báyìí lọ́lọ́run ṣe dáyé nìyẹn. Yeah, there are things you can do too that the woman cannot do. Ntọ́ lè ṣe tí òun náà lè ṣe wà. Bẹ́ẹ̀ tí ntọ́lọ́run fún òun tí ò fún wọ nìyẹn. Responsibility ọkùnrin ni láti make sure pé àtọmọ àtìyàwó òun wà okay in all ramifications. Obìnrin ni ó mọ̀ wá sanwó school ọmọ, ẹlòmíì á máa ní school tí mo kápá kò jẹ́ ń fọmọ mi síbẹ̀. Ó yá ẹjọ́ kó lọ school bí tó kápá náà kò ní ṣe. Àwọn ọmọ wa wà nínú ilé nígbà tágbára ìyá bá pin. Ẹ̀yin ọkùnrin tẹ́ ń ṣe bẹ́ẹ̀ yẹn, báwo ló kó yín ṣe ń le gan-an? Torí inú dídùn ní móríyá. Ẹ̀yin ọkùnrin tẹ́ bá ti ya ọ̀lẹ, tẹ́ lè ṣiṣẹ́, tẹ́ lè gbọ́ bùkátà ilé, ẹ soko yín lókùn. Bẹ́ẹ̀ ni, ẹ soko yín lókùn. Ọkùnrin tí okó ẹ̀ bá ti ń le, ọwọ́ rẹ̀ gbọ́dọ̀ máa le fún iṣẹ́ náà ni. Bẹ́ẹ̀ ni, torókó ẹ̀ tó ń le yẹn, bùkátà ni o. Kódà àbọ̀bọ̀bìnrin sùn tí ò lóyún fún ẹ gan, ṣé ẹni tó ń bá sùn ṣó ní tọ́jú ẹ? Mo béèrè wò kó jẹ́ ìyàwó ilé kó jẹ́ tìta gan, person wey you dey sleep with, you know, take care of her. So ohun tó wá ń bá fún mi ni pé ẹ̀yin ọkùnrin báwo lẹ ṣe ń ṣe lóòótọ́ ni wípé nítò ẹ̀yin ọkùnrin kan wà tó jẹ́ ìpè ní obìnrin ní gbọ́ gbogbo bùkátà ẹ̀dẹ̀ jòkó náà pánasẹ̀. Torí pé wọ́n ti ń sọ fún wípé obìnrin ni ó jèrè ọmọ, kò sẹ́ni tí ọmọ pọ̀ àtọmọ tó tọ́jú àtẹ̀tọ́ ọ̀tọ́jú, obìnrin ni ó jèrè wọn jù. Ìyẹn ò ní kó o mọ̀ ṣe ẹ̀tọ́ ẹ lórí ọmọ. Ó ní tí wọn náà lè ṣe tóbìnrin ò lè ṣe. Bọ́lọ̀ ń ṣe pín ilé ayé nìyẹn. Bí ò ṣe lè jìjàgùdù pẹ̀lú ẹ pé kó mọ̀ fẹ́ yàwó, ìwọ náà lè jìjàgùdù pẹ̀lú ẹ pé ò ní tọ́jú ọmọ tó fokó ẹ bí.
báwo lẹ ṣe ń kóòpù láti jẹ oúnjẹ tẹ́ ẹ̀ mọ ibi tó ti wá, ọbẹ̀ tán sè tẹ́ ẹ̀ mọ ibi tó ti wá. Àwọn ọkùnrin míì wà tó bá fowó ara ẹ̀ ṣe bẹ̀ gan-an wọn ò ní jẹ́, ó sẹ̀ mọ́ rojọ́ ni. There's one of my clients like that tó lóun ra nǹkan, òun ṣáà ra chicken, òun ra pọ̀nmọ́, òun ra gbogbo ẹ̀ sínú freezer. Bóyá ó fẹ́ mú nǹkan nínú freezer náà bá ní olú ti rówó tó fi ra gbogbo ohun tó wà nínú freezer. Ó lò ní owó tẹ́ fún mi náà ni pé owó tí mo fún ẹ ò lè ra gbogbo àwọn nǹkan yẹn. Wọ́n pín ní ibi iṣẹ́ àwọn wá rà, àwọn wá gbé wá. Wọ́n ní kò mọ̀ jẹ́ o, pé òun mọ̀ jẹ́ òun lè náwó obìnrin. Ó lóun ní kí ló wá ṣòwò obìnrin, kí ló ṣòwò, kí ló wà ń bẹ̀. Ó lóun ò fẹ́ o. Àwọn ọkùnrin kan nù. Even though I'm not too comfortable with that because it doesn't mean èèyàn fowó ra nǹkan ẹbí wọn náà ti máa ń fún lówó tẹ́lẹ̀ ní omi. Bẹ́ẹ̀ there are some ọkùnrin tó yẹ pé they are so selective. Oúnjẹ tán bá mọ ibi tó ti wá wọn ò ní jẹ. Bẹ́ẹ̀ yín kan ní mú owó kalẹ̀ wá jókòó, ní tọ́jú ọmọ, ní fowó oúnjẹ lẹ̀, ní fọmọ lówó school, ní sanwó ilé. Obìnrin aláìní tìjú ọkùnrin ni yóò mọ gbé inú ilé, obìnrin ní sanwó ilé. Ó sì ń gbé bẹ́ẹ̀ irú yín ẹ̀ tó mọ wá ga pa. Obìnrin tí ò tọ́jú rẹ̀, tí ò ní ẹni bùkátà tó ń gbọ́ fún, ò wà responsible, ìwọ̀nba ló lè rú obìnrin yẹn control mọ́. Tí ò bá tiẹ̀ sí much lọ́wọ́ ẹ̀, ìwọ náà mọ gbìyànjú ọmọ tiraka bí ó tiẹ̀ fi kún. Ẹlòmíì ó wá jókòó yóò relax tán, ẹlòmíì tó ró ní issue níbi iṣẹ́, ìyàwó take over ń gbà yẹn oṣù 6, ọdún kan, ọdún 2. Kó dẹ̀ adjust. The woman only took over because pé ó rí pé ó ń go through challenges ń gbà yẹn, kì í ṣe pé torí pé ó fẹ́ mọ́ ṣe lọ. Ẹ wà ní tóbìnrin bá bọ́ ẹ lóṣù kan yóò mọ wà burúkú. Kò sí nínú àdámọ́ obìnrin, nínú nature obìnrin láti máa bọ́ ọkùnrin kó má lè kanra. Yàtọ̀ fún ẹni tó bá ní issue, bóyá ó ní medical or some challenges tó wà understandable, the woman can take charge pé ẹni náà ò jẹ́ bẹ́ẹ̀, èèyàn dáadáa ni. Condition kan nìyẹn. Ṣùgbọ́n on a normal circumstance, ẹ wá sùn, ẹ wá napá nasẹ̀, ìyá ìfẹ́ gbóúnjẹ dé. Please ẹ jí gìrì o. Tó bá wá yá ẹ̀nà ń lo ògo yín, ẹlòbìnrin ń lo destiny yín. Destiny rọ̀wọ́, ṣé destiny tó jókòó kalẹ̀ tó ṣiṣẹ́ náà fẹ́ lò. Destiny ẹ wo náà ń lò, ìwọ lọ jókòó tó ta destiny ẹ síta. Tó bá bẹ̀rẹ̀ sí ní take responsibility, you will see that God will start sending you opportunities. Ìwọ tó ṣiṣẹ́, ẹni ó bá ń wẹ́ni tí ó ṣiṣẹ́ fún gan, when you are not on ground, nígbà tó ò sí on ground, báwo ni ẹni tó ń wá ẹni tí ó gbéṣẹ́ fún ṣe rí ẹ? You are not available. Kẹ́yàn lọ síbi táwọn oníṣẹ́ máa ń jókòó sí, mo nídìí oníṣẹ́ 2, oníṣẹ́ 3. Nígbà tí wọ́n ò sí ńbẹ̀, báwo náà ṣe fẹ́ mú ẹ pè é fúnṣẹ́? You are not available. You just sit down, sleeping, waking up, eating. Ó wá ní wọn ò ní rí ẹ fín, wọ́n máa rí ẹ fín because you fail in your obligation. Àwọn understandable condition máa ń wà. But the man that is intentionally lazy, lówó bákan náà, obìnrin lè lówó jọkọ lọ, but let her see that you too, you are gbìyànjú of your own capacity. Wọ́n wá ń sọ, woman yẹn tó join live stream wa ní Friday chat, kódà òun náà ti sọ̀rọ̀ yẹn fún mọ́mí Juliana gan rí, pé òun nìkan ló ń rán ọmọ ní Bowen, kéèyàn tó rán ọmọ ní Bowen University, millions náà ń san bẹ́ẹ̀ o. Òun wò pé tóun bá rán kejì lọ sí another school, yóò dàbí ọ̀tá, ó lè dọ̀tá lẹ̀ láàrin wọn. Òun tún struggle wówó lọ tún fọmọ sí bẹ́ẹ̀ náà ni. Gbogbo secondary school ọmọ náà kò gbọ́ nǹkan kan, kò gbọ́ bùkátà. Irú ẹ̀yin ọkùnrin yẹn aláìlójútì nìyẹn, ẹ jẹ́ lọ change. Kẹ́ ẹ yíwà padà. If you are a responsible man, wàá rí bílẹ̀kùn ayọ̀ ó ṣe mọ́ sí. Bàbá kan tó ń drag lẹ́nu ọjọ́ mẹ́ta ìtí à ń pè ní gbápè láwo pè ní kòkò bàbá sásùn. Ó rí pé adúrú contract lóríṣiríṣi tọ́lọ́run ti bẹ̀rẹ̀ sí ń gbé fún un. Because God knows that he is a responsible man and is ready to be responsible. God started opening doors for him. Gbogbo àwọn tí wọ́n jọ́ta rẹ̀ tí wọ́n fi ṣọ̀tá gan, gbogbo wọn ti through wọn níṣe tún ríṣẹ́ gbà nísìn. Tọ́lọ́run bá ti rán nìyàn rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin, Ọlọ́run ò ní fi ẹ́ sílẹ̀ bí àgùntàn tí ò lólùṣọ́. He will send you help. Bẹ́ẹ̀ nígbà tí wọ́n gan wà unwilling kò wẹ́ ṣe, àìfẹ́ ṣe.
So the opportunity will not come. Kò sí nínú nature obìnrin, kò sí nínú àdámọ́ obìnrin láti mọ sanwó ilé, sanwó school ọmọ, tọ́jú ọkọ, tọ́jú ọmọ, gbogbo bùkátà ọrùn rẹ̀ ni. Kò sí nínú nature obìnrin bẹ́ẹ̀ o. Bí ó ṣe wà nínú nature ọkùnrin kó jókòó tó obìnrin kan àfi tó bá ráàánú gbà wípé exceptional. Bẹ́ẹ̀ náà ni ò sí nínú nature obìnrin kó mọ tọ́jú ọmọ, gbọ́ bùkátà ilé. The woman is there to support. O lè exhaust ẹni ẹlẹ́ni. Yeah. As long as obìnrin ò lè yẹ lọ́wọ́ wò wípé o ṣe gbégbèsè tó gbé nípa ìyàwó, ìwọ náà ò lè yẹ lọ́wọ́ wò láti jẹ́ wípé kó o tọ́jú ọmọ tó bí fún ẹ. Yeah. Awulẹ̀ console àwọn èèyàn là ń sọ pé okay, mójú táwọn ọmọ ẹ. Ìyẹn just for them, kọ́ wá fi mọ́ ronú ni, just to console them. Kì í ṣe pé bó ṣe yẹ kó rí nìyẹn. Ọkùnrin ló máa tọ́jú ọmọ, obìnrin ni ó jèrè ọmọ. Ntọ́lọ́run fóbìnrin tí ò fọkùnrin nìyẹn. Wọ́n ń jàtàrí ẹ̀. Bó ṣe jẹ́ pé tí wọn náà bá fẹ́ yàwó, obìnrin náà ò lè fọ́kọ kejì. Wọ́n ń jàtàrí yẹn. Kò sí tóbìnrin lè ṣe sí yẹn. Kò sí tí wọn náà ó ṣe sí gẹ́gẹ́ bí ọkùnrin. Bó ti yan ti ẹnu. Bó ti yan nù. Ṣé ti gbọ́? Ẹ̀yin ọkùnrin tóbìnrin ń bọ́, ẹ lọ ronú pìwàdà, ẹ bọ́ sí títì, ẹ praise Ọlọ́run kó jẹ́ ẹ ráàánú gbà. Ẹ wá iṣẹ́ ṣe. Àwọn iṣẹ́ ọwọ́ tẹ́ ń fojú di owó wà ń bẹ̀. Bó ṣe nǹkan tẹ́nu ń jẹ lẹ́ẹ̀mọ́ ta. Oúnjẹ ò kí ń kùtà. Find something to do. Àwọn guys méjì kan wà ní junction ìlú kan tí mò ń gbé, mi fẹ́ dárúkọ ìlú yẹn. Pop-off náà ń dín. Mo ti wọ́n ra pop-off lọ́wọ́ wọn ti pẹ́ kí n tó mọ̀ pé the two of them are graduates. Graduate gidi tán, grade gidi náà gbé jáde. They are selling pop-off wọn báyìí. Èrò máa ń bò wìtìwìtì ni. Find something to do. Yeah. O lè ṣe iṣẹ́ transit àbí transport ni. O lè ṣe o lè ṣe fishery. Tó bá lówó díẹ̀ o lè bẹ̀rẹ̀ fish pond. You can do Uber. You can do dry cleaning. Tó máa package ẹ̀. Mo léèyàn kan tó yẹ pé báńkà ní báńkì ló ti ń ṣiṣẹ́. Ó dẹ̀ ń ṣe dry cleaning. Ó gbà àwọn ọmọ síbẹ̀ ni. There are a lot of iṣẹ́ that you can do. Yes. Ìwọ́n kò jókòó kalẹ̀ náà pàánàṣẹ́ kó mọ obìnrin tó máa bọ́ ẹyẹn. Kò lè work you. Ṣó ti gbọ́? Bá fẹ́ bú mi kẹ́ ẹ bú mi, kò sí tó kàn mí kàn yín.